àwọn tó fẹ́ jẹ́lẹ̀ Oriyomi Hamzat á ti mọ̀ wọ́n àti rí wọn ó yá ẹ tẹ̀lé mi ká lọ kẹ́ wá mọ̀ wọ́n àsìkò ti tó àṣírí wọn ti tú ẹ wá ká lọ. Gọ́vnà Mákindé ọ̀rọ̀ mi rèé o, kí ni benefit ẹ̀ ń ṣe fún àwọn tálíkà nìbàdàn? Nígbà tẹ̀yin tẹ́ jẹ́ gọ́vnà wọ́n fún yín ní allocation lórí pé kẹ́ tọ́jú àwọn ọmọ, lọ́ fún yín ní allocation lórí àwọn ìlú yín, ẹ jẹ́ kí gbogbo wọn kan rí oúnjẹ yẹn jẹ, ebi ń pa oníkálukú, òun ló fa sábàbí tí gbogbo yẹn fi kú. Ó yá justice tó fẹ́ mú Oriyomi àti justice tó fẹ́ mú Naomi ó yẹ kó gbé àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. Àwọn sẹ́ẹ̀tì ìta lọ́lọ́run àwọn náà fẹ́ rán Hamzat Oriyomi lọ sẹ́wọ̀n nígbà tán mú oríṣiríṣi ọ̀rọ̀ tí ò jọra wọn tán mú wá lérí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú charity tí wọ́n ṣe. Ẹ wá gbọ́n tí àwọn sẹ́ẹ̀tì Oriyomi sẹ́ẹ̀tì àwọn ìta lọ́lọ́run sọ lérí ọ̀rọ̀ yìí. Wọ́n níyàn 50 ló kú. Ǹjẹ́ ẹ lè fún mi lẹ́rìí? Gbogbo Nàìjíríà ń béèrè ẹ̀rí lọ́wọ́ yín. Ẹni kí àwọn 50 tó kú yẹn ẹni kí gbogbo wọn jáde ní kọ̀ọ̀kan kán wá sọ síta pé lóòótọ́ àwọn ọmọ 50 ló kú. Àwọn kan dẹ̀ ní 30 something ló kú, ẹni kí àwọn 30 something yẹn kó jáde kó wá mú ẹ̀rí wá pé lóòótọ́ o 30 something èèyàn àbí 35 èèyàn ló kú, ẹ jáde síta ẹ wá mú ẹ̀rí náà wá. Ẹ̀rí yẹn gangan la fẹ́ rí. Èmi ti mọ iye èèyàn tó kú, mo ti ṣèwádìí dáadáa lérí àwọn èèyàn wo ló kú. Èèyàn 7 péré ló kú pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ tó ṣe èṣe níbẹ̀ tó jásí pé wọ́n fara pa nínú àwọn kíní yẹn. Àwọn 7 péré ló kú nínú àwọn ọmọ yẹn. Báwo ló ṣe máa jásí pé èèyàn 35 láti 35 ó tún di 50? Ìyẹn ni pé àwọn ta lọ́lọ́run àtàwọn kan nínú sẹ́ẹ̀tì wọn wọ́n ń dìde wọ́n ń gbèrò láti pé báwo ni Hamzat Oriyomi ṣe máa lọ sẹ́wọ̀n. Ǹjọ́ possible bẹ́ẹ̀? Ǹjọ́ possible kí èèyàn fẹ́ sọ̀rọ̀ kí oore náà kó wá di ibi mọ́ wọn lọ́wọ́? Gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nínú tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn, tí ìjọba wa bá fẹ́ ṣe dáadáa, àwọn ìjọba wa tó bá fẹ́ ṣe dáadáa ó yẹ ká pé gbogbo àwọn pẹ́rẹ́ǹtì tí wọ́n lọ síbẹ̀ yẹn gangan ó yẹ kẹ́ ẹ àrẹ́sì gbogbo wọn ní kọ̀ọ̀kan kẹ́ ẹ tì wọ́n mọ́lé torí pé ọ̀pọ̀lọpọ̀ fídíò láti rí nípa àwọn pẹ́rẹ́ǹtì yẹn. Ẹ jọ ṣe pẹ́rẹ́ǹtì náà ni wọ́n, ṣé òbí náà ni wọ́n àbí abiagba ni wọ́n? Ọ̀pọ̀lọpọ̀ wọn mà ló náwó ju ọmọ wọn sínú géètì yẹn. Ọ̀pọ̀lọpọ̀ wọn mà ló kó ọmọ 2 lọ síbẹ̀. Ìtòyà pẹ́rẹ́ǹtì ò kú, àwọn ọmọ ló kú. Ẹ jọ ṣe abiagba ni ṣe bí àwọn àgbàlagbà wọn sacrifice ara wọn, wọ́n máa ṣe sacrifice ara wọn fún ikú ọmọ wọn ni. Ẹ torí ráìsì agolo 5, ìrẹsì agolo 5, ẹ̀wà agolo 5 ẹ fi pa àwọn ọmọ yín. Ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì náà kó tó bá jẹ́ pẹ̀lú èbó ni bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó sẹ̀lẹ́tì gbogbo àwọn pẹ́rẹ́ǹtì tí àwọn ọmọ wọn yẹn kú yẹn. Bẹ́ẹ̀ ṣe ń ti àwọn Oriyomi Hamzat sẹ́wọ̀n yẹn àti Naomi bẹ́ẹ̀ ṣe gbé wọn sí àtìmọ́lé yẹn, ó yẹ kẹ́ sẹ̀lẹ́tì gbogbo àwọn pẹ́rẹ́ǹtì tẹ́ bá ti rí tẹ́ bá sọ pé ọmọ àwọn náà ti kú pẹ̀lú kíní yẹn, ọmọ àwọn bá lọ pẹ̀lú kíní yẹn, ó yẹ kẹ́ mú àwọn pẹ́rẹ́ǹtì yẹn ní kọ̀ọ̀kan kẹ́ tì wọ́n sínú ilé tó bá jẹ́ sí pé justice lẹ́fẹ́ ṣe ní tòótọ́ o. Tó bá jẹ́ sí pé justice yẹn dẹ̀ ń pariwo lẹ́fẹ́ ṣe ní tòótọ́, gbogbo parent tó bá sọ pé ọmọ òun náà wà lára àwọn ọmọ tó kú àbá ọmọ òun wà lára àwọn tó fara pa, ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì kó gbogbo wọn kán tì wọ́n mọ́nú agolo, kí gbogbo wọn wà lágodi, kí gbogbo wọn wá máa sọ ìdí pàtàkì tọ́mọ wọn fi kú mọ́ wọn lọ́wọ́. Justice gangan nìyẹn tán pè ní justice nìyẹn. Ẹ gbọ́dọ̀ tẹ́ bá lẹ fẹ́ bá Oriyomi àti Naomi tẹ́ bá lẹ fẹ́ bá wọn jà, àbẹ́ fẹ́ mú wọn ní wàhálà, ẹ fẹ́ mú wọn ní tipátipá pé yes wọ́n pààyàn, tẹ́ bá lẹ fẹ́ mú wọn ẹ dẹ̀ lẹ fẹ́ ṣe justice lórí wọn, àwọn nìkan kọ́ ló yẹ kẹ́ ṣe justice lórí o. Ẹ gbọ́dọ̀ kó àwọn pẹ́rẹ́ǹtì yẹn kan jáde kí Nàìjíríà request pé gbogbo àwọn pẹ́rẹ́ǹtì tí ọmọ wọn ṣaláìsí yẹn ẹ ní kí gbogbo wọn jáde. Pàápàá jùlọ Nàìjíríà, èmi gangan àtàwọn yòókù mi àti gbogbo Nàìjíríà náà a fẹ́ rí àwọn 50 àbí 35 tẹ́lókù, a fẹ́ rí wọn kan jáde kan sọ pé yes òkú 35 rèé, ẹ jẹ́ káwọn jáde. Irọ́ ti pọ̀ jù ní Nàìjíríà. Ìjọ́ wo ni Nàìjíríà fẹ́ lódodo ọ̀rọ̀ náà? Ìjọ́ wo la fẹ́ máa sódodo ọ̀rọ̀ nínú Nàìjíríà? Èèyàn 7 péré ni àwọn tó kú nínú àwọn ọmọ yẹn. Àwọn tó farapa wà ń bẹ̀. Fífarapa wọn àti kíkú táwọn ọmọ yẹn kú látọwọ́ àwọn pẹ́rẹ́ǹtì yẹn ni. Oriyomi ò lè yàdá sí wọn náà. Naomi ò lè gbèrò pé kí gbogbo wọn lọ kú náà. Tó bá jásí pé ẹ fẹ́ bá Oriyomi jà lérí ọ̀nà bòmí, ẹ bá jà lórí ọ̀nà bòmí. Àmọ́ lérí àwọn tó kó àwọn ọmọ lọ nípa charity tán fẹ́ ṣe yìí, àwọn pẹ́rẹ́ǹtì yẹn ni kẹ́ ń bí. Pàápàá jùlọ nígbà tán ní kẹ́ wá ní aago kan tẹ́yìn pẹ́rẹ́ǹtì náà wá kó lọ síbẹ̀. Ìyẹn nìkan kọ́ kí justice náà kó máa lọ o. Kí ni benefit tí gọ́ọ̀mẹ̀ntì ṣe fún àwọn tálíkà ní Nàìjíríà náà? Ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì
gọ́vnà Mákindé ọ̀rọ̀ mi rèé o, kí ni benefit ẹ̀ ń ṣe fún àwọn tálíkà nìbàdàn? Èló ni donation tẹ́ ń fún àwọn tálíkà nìbàdàn tó fi ń jẹun? Tó bá jásí pé Nàìjíríà wa dáadáa nítòótọ́ benefit wà látọ̀dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa yàtọ̀ sí benefit tó jásí pé àwọn tó ti dá fún tẹ̀ fún lówó. Tó bá jásí pé lóòótọ́ benefit wà nítòótọ́ ní Nàìjíríà ni kò yẹ kí èèyàn máa kú báyìí ní Nàìjíríà. Nígbà tẹ́yìn tẹ́ jẹ́ gọ́vnà wọ́n fún yín ní allocation lórí pé kẹ́ tọ́jú àwọn ọmọ, ló fún yín ní allocation lórí àwọn ìlú yín, jẹ́ kí gbogbo wọn kan rí oúnjẹ yẹn jẹ, ebi ń pa oníkálukú, òun ló fa sábàbí tí gbogbo yẹn fi kú. Ó yá justice tó fẹ́ mú Oríyọmí àti justice tó fẹ́ mú Naomi, ó yẹ kó gbé àwọn gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà, kó gbé pàápàá jùlọ gọ́vnà Ìbàdàn, ó yẹ kí justice yẹn náà kó mú, torí pé kí ni allocation tó fún yín, owó tó fún yín pé kẹ́ fi tọ́jú àwọn aráàlú, oúnjẹ mélòó lẹ̀ fún àwọn aráàlú, èló lẹ̀ ń donate fún àwọn aráàlú tí ò ní oúnjẹ, èló ní school ọ̀fẹ́ mélòó ló wà nìbàdàn ní Ọ̀yọ́ state? Ṣé kò sí owó bí Nàìjíríà ṣe lówó tó ní síbáyìí? Ṣé tí gbogbo kò sí ọ̀nà tó yẹ jásí pé ẹ lè máa fi fún àwọn tí ò ní oúnjẹ, ẹ lè fún wọn lóúnjẹ, tẹ́lẹ̀ fi fún wọn lóúnjẹ kan jẹun ni? Kò sí private, kò sí free school ní Nàìjíríà, kò sí anything tó jẹ́ free for everybody ní Nàìjíríà. Individual ló fẹ́ ṣàánú síbà ó tún fẹ́ dìbì mọ́ wọn lọ́wọ́. Ó yá òfin tó bá fẹ́ gbé àwọn aráàlú ní Nàìjíríà tó fẹ́ gbé Oríyọmí, òfin tó fẹ́ gbé Oríyọmí pẹ̀lú justice ẹ̀sìn yẹn, òfin yẹn náà gbé state government Ọ̀yọ́ state, torí pé kí ni ebi ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ nílùú yẹn náà, ebi ń pa wọn, ọ̀pọ̀lọpọ̀ wọn ní ọ̀rọ̀ oúnjẹ jẹ náà rí mu. Tó bá jẹ́ sí pé wọ́n róúnjẹ jẹ ni wọ́n rí mu ni, wọn ò ní rántí Naomi, wọn ò ní sọ pé àwọn fẹ́ lọ síbi kí ni Naomi. Tó bá jẹ́ sí pé wọ́n rí oúnjẹ jẹ ni, Oríyọmí ò ní pé wọ́n kan lọ síbẹ̀, torí pé wọ́n á sọ fún Oríyọmí pé kí làtí ìjẹ́rí, ṣé ráìsì làtí ìjẹ́rí ni, àbí gàrí làtí ìgbàrí ni, àbẹ́wà làtí ìgbàrí ni, ẹ̀wà agolo márùn-ún. Kí ni justice tí Nàìjíríà náà fẹ́ bèèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state? Kí Ọ̀yọ́ state náà wá jáde kó wá sọ ibi tó ti sóore fún gbogbo Ọ̀yọ́ state, oúnjẹ tó fún àwọn Ọ̀yọ́ state lóṣooṣù kó wá sọ. School ọ̀fẹ́ tí àwọn Ọ̀yọ́ state bá ń lọ kó jáde kó wá sọ, kó jẹ́ kí gbogbo wa rí. Ilé ọ̀fẹ́ tí ó fún àwọn Ọ̀yọ́ state kó jáde kó wá fi hàn gbogbo èèyàn. Eléyìí ọ̀rọ̀ yìí ó lọ fún gọ́ọ̀mẹ̀ntì, àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state ni, àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state kan jáde, àti gọ́ọ̀mẹ̀ntì o àti local gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state o, ẹ jáde kẹ́ wá sọ justice fẹ́ bẹ̀rẹ̀, ẹ jẹ́ kí justice yẹn kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn olórí wa tó wà lókè. Ebi ló pa àwọn èèyàn débi tó fi ń jáde yẹn, ebi ló ń pa wọ́n. Ó yá mo fẹ́ kẹ́ máa share fídíò ìkódọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì wa, mo fẹ́ kẹ́ share fídíò ìkómọdọ́dọ̀ àwọn local government, àwọn àgbààgbà local government wa, ẹ jẹ́ ká rí, ẹ bá mi béèrè lọ́wọ́ wọn, ẹ máa béèrè lọ́wọ́ àwọn local government wa àtàwọn chairman wa àti governor, àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state pátápátá látòkè délẹ̀, kí ni benefit tí àwọn Ọ̀yọ́ state rí lára Ọ̀yọ́ state governor? Ẹ jáde kẹ́ wá sọ. Ilé ìwé ọ̀fẹ́ wọn ò lè lọ, kò sí free house fún wọn láti gbé, kàkà kan ní free house, ilé gbogbo wọn lẹ̀ ń wó káàkiri, gbogbo ilẹ̀ tẹ́ fẹ́ gbà tẹ́ fẹ́ fi kọ́lé títí yín òun lẹ̀ ń wó káàkiri. Ǹjẹ́ ilé tẹ́ ẹ wó àti àdúgbò tẹ́ dàrú, ǹjẹ́ fún ẹ jẹ́ provide míì fún wọn? Ṣé ẹ provide míì fún àwọn Ọ̀yọ́ state government, àwọn tó ń gbé ìlú Ọ̀yọ́ state yẹn, ǹjẹ́ fún wọn nílẹ̀ míì láti gbé? Ṣé fún wọn nílẹ̀ míì láti gbé? Àwọn tẹ́ wó ṣọ́ọ̀bù wọn, tí ẹ da ṣọ́ọ̀bù wọn rú, ǹjẹ́ fún wọn ní ṣọ́ọ̀bù míì? Ṣé bọ́n ṣe ń ṣe nílẹ̀ òkèrè nìyẹn? Ṣé bọ́n ṣe ń ṣe nílùú òkèrè nìyẹn? Ilẹ̀ òkèrè tí gbogbo wa ń gbé, kó tó di pé ẹ wọlé, kó tó di pé ẹ ṣe everything, wọ́n ti máa lọ provide ibòmíì fún àwọn aráàlú pé kán máa gbé bẹ̀. Nígbà tí àwọn aráàlú bá ń jìyà lérí pé gọ́ọ̀mẹ̀ntì kan wà ń bẹ̀, ẹ jọ kí ni benefit tó wà ń bẹ̀? Ó yá ẹ bẹ̀rẹ̀ justice, ẹ jẹ́ kí justice bẹ̀rẹ̀, àsìkò justice la wà yìí. Ó yá ẹ ṣe justice fún Toríyọmí, ẹ wá ṣe justice fún tàwọn Ọ̀yọ́ state government, ẹni káwọn náà bẹ̀rẹ̀ títí wọn báyìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti kú kó tó dìgbà tí àwọn Oríyọmí yẹn náà, gbogbo accident tó ti ṣẹlẹ̀ lọ́nà Ìbàdàn, ẹni ó yá justice bẹ̀rẹ̀ nígbà election, gbogbo àwọn tó kú níbẹ̀ náà, ó yá àsìkò justice ti bẹ̀rẹ̀ báyìí, ẹ jáde kẹ́ wá ṣe justice wọn, gbogbo àwọn tó kú yẹn ẹ wá ṣe justice ẹ. Justice máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ government house tó wà ní Ọ̀yọ́ state, ó yẹ bẹ̀rẹ̀ rẹ̀, gbogbo ẹ̀yin chairman tó wà níbẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ gbogbo èèyàn ni, ẹ pe àwọn Mákindé, ẹ pe àwọn Oríyọmí àti Naomi, ẹ pè wọ́n kán wá jẹ́wọ́, kán ní kálukú wá sọ̀rọ̀ in public ká mọ̀ tó ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ yẹn. Torí nísìnyí báyìí ẹlẹ́fẹ́ rán àwọn ẹni ẹlẹ́ni lọ sẹ́wọ̀n,
àtàwọn tó ń sọ̀tọ̀ pé èèyàn 50 ló kú ta lọ́lọ́run lóun gbọ́ pé èèyàn 50 ló kú olóhùn tún gbọ́ pé 35 ló kú èèyàn 50 35 yẹn mo fẹ́ kí ta lọ́lọ́run kó jáde síta kó o náà support mi pé èèyàn 50 tó kú yẹn kán jáde síta a fẹ́ rí wọn àwọn tọ́mọ wọn 50 kú yẹn kán jáde àwọn 35 tó kú yẹn kán jáde káwárí ṣùgbọ́n èmi sọ fún yín pé èèyàn 7 péré ló kú nínú àwọn ọmọ yẹn àwọn tó farapa wà ń bẹ̀ nítòótọ́ tí Oríyọmí bá sẹ̀yìn lọ́nà bímbòmí ẹjọ́ yanjú ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ free Oríyọmí ní àṣẹ láti lọ torí pé Oríyọmí gan kò wú Oríyọmí kí gbogbo wọn jáde kan kú mọ́ òun lọ́wọ́ kò dẹ̀ wú Naomi náà kó jáde pé kan kú mọ́ òun lọ́wọ́ ṣùgbọ́n ṣe jẹ́ nìyẹn mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí òdodo ọ̀rọ̀ I need justice nítòótọ́ bí justice bá ṣe ń lọ lọ́dọ̀ àwọn Oríyọmí kó dẹ̀ máa lọ lọ́dọ̀ Ọ̀yọ́ state government kí Ọ̀yọ́ state government náà kó jáde síta àǹfààní tó bá ṣe fáwọn aráàlú school ọ̀fẹ́ tó fáwọn aráàlú oúnjẹ tí ò sí nílùú tí àwọn aráàlú ń jẹ kó jáde kó wá fún wọn kó wá jáde kó wá sọ fún wọn minimum wage tó sọ pé kí wọ́n máa fún àwọn aráàlú ǹjẹ́ state government Ọ̀yọ́ state sọ fún wọn ǹjẹ́ state government Ọ̀yọ́ fún wọn èló ni wọ́n ń gbà ní Ọ̀yọ́ state ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń jìyà ọ̀pọ̀lọpọ̀ ń dààmú ẹ lọ sí Ọ̀yọ́ kẹ́ wo bí gbogbo wọn ṣe ń dààmú ẹlòmíì ó máa wà ní búkà bí ọtí tí wọ́n ti mu títí ti súlẹ̀ ni ẹlòmíì máa rìn káàkiri ni kò síṣẹ́ kankan ní Ọ̀yọ́ state iṣẹ́ mélòó ló wà ní Ọ̀yọ́ state ẹ jáde kẹ́ wá sọ kò ṣiṣẹ́ lọ́yọ́ state ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lọ́yọ́ state náà Èkó ni gbogbo wọn sá lọ láti lọ ṣiṣẹ́ ìyà ń jẹ àwọn èèyàn tó wà ní Ọ̀yọ́ state náà ẹ̀yin tẹ́ pera yín ní gọ́ọ̀mẹ̀ntì ràn yàn kò sí tó kan èyí tó dùn lẹ́ẹ̀ fi hàn gbogbo èèyàn èyí tó kan ní wo bẹ̀ mọ́ ṣebí gbogbo àwọn tó wà ní ìlú bòmí wà tó já sí pé kò sí Nàìjíríà free education ni gbogbo wọn lọ Ọ̀yọ́ state tó jẹ́ kó yẹ kí gbogbo wọn kan ti rí free education wọn ò rí oníkálukú kan lọ ni ẹ lọ sí school ẹ lọ wọ aṣọ tọmọ ẹlòmíì wọ̀ lọ sí iléèwé aṣọ ẹlòmíì ti ká teacher gan ò lè sọ̀rọ̀ àbí Ọ̀yọ́ state kọ́ ni àwọn náà need justice ẹ jáde àmọ́ ẹ free Oriyomi Hamzat ẹ jẹ́ kó jáde torí Yomi bá sẹ̀yìn lọ́nà bòmí ẹ fáìní ẹ̀ ṣùgbọ́n àwọn parents tó ń pariwo pé sẹ́ẹ̀ àwọn fẹ́ gba justice yẹn ẹni kan kó líìsì gbogbo àwọn tó jáde and ẹ bọ́ bá ṣe ń jáde gbogbo ẹ tọ́mọ̀ rẹ bá ti kú ní tòótọ́ ẹ mú àwọn náà kẹ́ arrest wọn báwo ni wọ́n ṣe ń wò àwọn ọmọ ọdún mélòó ni wọ́n ìwọ àgbàlagbà tó mú ọmọ ẹ lọ síbì kan ò ń du ọmọ ẹ pé kó gbóúnjẹ ò wọ́ọ̀rì pé bóyá ọmọ ẹ lè kú ìwọ ò kú ọmọ ẹ ń kú ó yẹ kí wọ́n ṣe justice yẹn òbí ló yẹ kó kú kò sọmọdé ló yẹ kó kú o ó yẹ ká rí justice yẹn àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú onítọ̀hún adòdìdí ẹ bá mi share fídíò yìí.